ǹjẹ́ a dá arákùnrin yìí mọ̀ dáadáa? ṣé ẹ dá mọ̀? ẹ jẹ́ á jùmọ̀ sẹlibrétì òṣèrékùnrin wa ni ìyẹn Fatai Oòduà. Káìkàìkàìkàì. ẹ jẹ́ á sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa Fatai Oòduà o. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. lórí ìkànnì KingFax TV tá a ti mú tàwọn tòṣèré àtàwọn celebrities wa wá tá a ti mú update wá fún yín. ẹ ṣe wá láǹfààní, ẹ share kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. bá a bá wá ń sọ nípa òṣèré tó dángájíá dáadáa èyí tó ní action, Fatai Oòduà ní ká gbé fún o. Fatai Oòduà, Oòduà, Fatai Oòduà ni o. ǹjẹ́ a tiẹ̀ mọ̀bi tí orúkọ Lálùdé ti jẹyọ o? ǹjẹ́ a mọ̀ bẹ̀? ǹjẹ́ a mọ̀gbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé? ẹ máa bá wa ká lọ. gbogbo ọwọ́ tó ń share tó ń like ẹ̀, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. irú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. gbogbo olólùfẹ́ mi pátá àtolólùfẹ́ Lálùdé, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. ẹ jẹ́ á wá sáré sọ méjì mẹ́ta mẹ́rin nípa àgbà òṣèré ilẹ̀ wa ni ìyẹn Fatai Oòduà tí gbogbo ayé mọ̀ sí Lálùdé. káìkàìkàìkàì Lálùdé o. Lálùdé ọkùnrin ogun. àwọn mìíràn ò tiẹ̀ mọ orúkọ Lálùdé dáadáa, ṣùgbọ́n ẹ jẹ́ á sọ orúkọ Lálùdé. orúkọ òṣèré náà ni Fatai Adékúnlé Adétáyọ̀, ṣùgbọ́n àwọn èèyàn máa ń pè ní Fatai Oòduà. Lálùdé jẹ́ orúkọ stage name rẹ̀. orúkọ Lálùdé táwọn èèyàn ń pè ní Lálùdé stage name ni o. orúkọ náà jẹyọ nígbà tí wọ́n ṣe eré sinimá Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. ǹjẹ́ bá ti wò dáadáa, Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ìyẹn tí bàbá Lérè Pàímọ́ tí wọ́n ṣe jáde ní ọdún náà. a bí àgbà òṣèré ilẹ̀ wa ni ìyẹn Lálùdé ní ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 1962. wọ́n bí sí ìpínlẹ̀ Ògùn, ṣùgbọ́n ó jẹ́ ọmọ bíbí ìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. ọmọ bíbí ìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun ni Fatai Oòduà. Fatai Oòduà tí gbogbo ayé mọ̀ sí Lálùdé bẹ̀rẹ̀ iṣẹ́ eré ní ọdún 1970 ní ìgbà tí ó wà ní Primary 2 ní Lálùdé Òòṣà ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. káìkàìkàìkàì. àgbà òṣèré yìí gbajúmọ̀ fún eré epic, ìyẹn eré tí ó dá lórí ìṣẹ̀ǹbáyé àti àṣà Yorùbá. Lálùdé Òòṣà ó mọ èdè Yorùbá ìjìnlẹ̀ dáadáa o. ó sì dáńtẹ̀ mọ́ ipa jagunjagun. tá a bá ń sọ nípa eré tí Lálùdé máa ń sábà ṣe, òun ni eré jagunjagun, eré oníṣègùn, eré babaláwo àti alágbára. ó máa ń sábà ṣe eré àwọn alágbára tí àwọn olólùfẹ́ Lálùdé tí wọ́n sì fẹ́ràn àwọn eré rẹ̀ bẹ́ẹ̀. èyí ló mú di òkìkí dáadáa o. Lálùdé ti kópa nínú 100 eré. lára àwọn eré tí ó sọ di ìlúmọ̀ọ́ká àti àwọn tuntun ni Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, Olúkọtí, Ọkùnrin Biribiri, Ìmùlẹ̀ Àgbà, Àkọ́bí Balógun, Àpáta Ọ̀rọ̀ àti Akọni Ológun Ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá ò lè máa sọ. Lálùdé jẹ́ ènìyàn kan tí kò fi bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ ìdílé rẹ̀ sí gbangba, ìyẹn social media, ṣùgbọ́n ó ní ìyàwó àti ọmọ o. Lálùdé jẹ́ ẹni tí ó fẹ́ràn ìdílé rẹ̀ gan ni o, tí ó sì máa ń gbàdúrà fún wọn ní gbogbo ìgbà. gẹ́gẹ́ bí àgbà òṣèré, Lálùdé ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ o. lára àwọn nǹkan ayọ̀ tí ó ṣẹlẹ̀ sí láìpẹ́ ní ibi àwọn èèyàn rere ṣe ìrànlọ́wọ́ láti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ SUV fún láti mọ rírì iṣẹ́ takuntakun rẹ̀ nínú Nollywood Yorùbá. eléyìí la fi ń sẹlẹbírẹ́tì àgbà òṣèré ilẹ̀ wa nìyẹn Lálùdé. díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrékùnrin ilẹ̀ wa ní Lálùdé. ẹ̀yin alára wa, ẹ̀yin náà ẹ bá wa sọ ohun tẹ́ ẹ mọ̀ nípa òṣèrékùnrin Lálùdé sábẹ́ comment section. ẹ má gbàgbé, ẹ bá wa share kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Don't forget to click the follow tàbí subscribe button kẹ́ ẹ lè wà updated. Ire o.